a máa ń jọ wà ṣọ́ọ̀bù ni. Tá bá jọ wà ṣọ́ọ̀bù, mo máa ń gbé wọn lọlé. Ẹ̀rú ọ̀kadà. Bẹ́ẹ̀ ni sà. Okay. Tí máa di gbé wọn lọlé, mo máa ń sọ fún wọn pé màá ra nǹkan fún wọn pé ká tó lọ láti ṣọ́ọ̀bù. Ni wọ́n fi tẹ̀lé mi. Tó bá ti wá tẹ̀lé mi, mo fi bá wọn sùn. Ọmọ ọdún mélòó ni wọ́n? 7 years. Ọmọ 7 years. Àbúrò bọ́ bí ẹ̀ẹ̀mẹ́ta ni àbúrò. Àbúrò ìyẹn ọmọ ọdún mélòó? Ọmọ ọdún méje. Ẹ̀gbọ́n ńkọ́ bí ẹ̀mélòó? Ó máa tó báyà 8 or 10. Tẹ̀gbọ́n ọmọ ọdún 9 àbí? Ayé ti bàjẹ́ o, ẹ̀yin èèyàn ẹ wá wo bọ̀dá Mecco Abdulaziz Olúwafẹ́mi bó ṣe ń bá àwọn ọmọ kéékèèké sùn. Ó ń bọ́ ọmọ ọdún 10 sùn àtọmọ ọdún 7, ó sì ń bá àwọn méjèèjì sùn lẹ́ẹ̀kan náà. Wọ́n láwọn ará àdúgbò bá káwọn ọmọ bí tó ti ń bá wọn hùwà kò tọ́, tó ń bá àwọn ọmọ kéékèèké tí ń bá wọn ṣeré gélé. Ẹ̀yin èèyàn eléyìí gbẹnu tán ó lékè ńkà, bẹ́ẹ̀ náà ló pakasọ. Mi ò ní láǹfààní láti dárúkọ àwọn ọmọ kéékèèké méjì fún yín àtorúkọ ìyá wọn, torí tẹ́ bá ti mọ orúkọ ìyá wọn ẹ ti mọ orúkọ àwọn ọmọ náà. Àmọ́ àwọn ọmọ yẹn sọ̀rọ̀ lórí prógráàmù yìí. Ọmọ ọdún 10 àti ọmọ ọdún 7, wọ́n ní ṣẹ̀rọ ọmọ ọdún 10 yẹn ń tiẹ̀ ẹ̀ẹ̀mejìlá ọ̀tọ̀ọ̀tọ̀ ní alàgbàfẹ́mi bọ̀dá Mecco ní ó ti bọ́mọ yìí sùn o. Ọmọ ọdún 10 nítorí Ọlọ́run, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọge ayé òde òní tí wọ́n pọ̀ ń ta dáadáa, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣó. Ráwọn olóṣó ńlẹ̀ kó lọ bá wọn sùn, àwọn ọmọ kéékèèké ló wá lọ ń bá sùn. Ó yẹ kírú ọ̀gbẹ́ni Fẹ́mi yìí ó yẹ kó kú sẹ́wọ̀n ni. Ó ń bọ́ ọmọ ọdún 7 sùn, ó ń bọ́ ọmọ ọdún 10 sùn láwọn ọmọ tí ò tí ì gún mú láyà. Ayé mà ti bàjẹ́ o, ẹ̀yin èèyàn. Àwọn ará àdúgbò ló gbọ́rọ̀ yìí wá sí ọ̀dọ̀ Alhaji Dr. Oriyomi Hamzat wípé èèmọ̀ lukutu pẹ́bẹ́ǹpẹ̀bẹ́ lélẹ́yìí, kálájí dákun kó dábọ̀ kó wá rà wọ́n kalẹ̀, kó wá wo bọ̀dá àgbàyà yìí Abdulaziz Olúwafẹ́mi bọ̀dá Mecco. Wọ́n ní ṣiṣẹ́ fọganáísà pé ń pọ́n táyà, ó lọ ń pọ́ àwọn ọmọ ọlọ́mọ náà bí ṣe ń pọ́ táyà. Ilé mà burú jáì. Ẹ wo àwọn ọmọ kéékèèké náà sọ̀rọ̀ o, wọ́n kọ̀rọ̀ dálẹ̀ ilẹ̀ kún. Ọlọ́run nìkan ni ó jẹ́ kó bọ́ nínú ilé tó kó sí i. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ń bè lọ́wọ́ màmá yẹn, màmá àwọn ọmọ yìí pé màmá kílẹ̀ yín náà rí lọ́bẹ̀, kílẹ̀ ń wò, kílẹ̀ yín lọ́bẹ̀ tẹ́ fi wọ́ọ́rọ́ kí ni wọ́n tẹ́ ń wò tó fi di pé bọ̀dá Mecco wọ́n bẹ̀rẹ̀ sí mọ́mọ́ yín wọnú yàrá lọ́kọ̀ọ̀kan léjèèjì tó sì lọ́ ń bá wọn hùwà kò tọ́. Wọ́n ní kò kí ń ṣe ìgbà àkọ́kọ́ lélẹ̀, bẹ́ẹ̀ sì ni kò kí ń ṣe ìgbà kejì tó fi di pé àwọn ọmọ yẹn ó máa wọnú yàrá bọ̀dá Mecco tí wọ́n lọ ń wo bọ́ọ̀lù ńbẹ̀. Ẹ̀gbọ́n wọn ló kọ́ mú wọn wọbẹ̀ rí, àtìgbà tó ti mú wọn wọbẹ̀ ní ọ̀gbẹ́ni tí nǹkan ọmọkùnrin ẹ̀ ò kí ń dilẹ̀ yìí ló ti bẹ̀rẹ̀ sí fi ń tọ́tọ́rí wọn. Ó fi nǹkan ọmọkùnrin ẹ̀ ó fi ń la ọ̀nà síbi tí ọ̀nà kò sí. Ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù, ẹ jẹ́ ń gbé fọ́nrán ẹ̀ wọlé kẹfà balẹ̀ wàá gbọ́ làbárí ọ̀rọ̀, kẹ wàá gbọ́ bọ́rọ̀ wọn ti ṣe jẹ́ gan nípa tòtòrẹ́ lè ó gbẹnu tán ó lékè nkà, bẹ́ẹ̀ náà ló pakasọ. Mo gbé ṣùgbọ́n kárẹ̀ fún Alhaji Dr. Oriyomi Hamzat fún iṣẹ́ ribiribi, iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí ètò ilé tí mo mú wá fún yín lónìí. Lágbára Ọlọ́run ọba Èdùmàrè, làákàyè yín ò ní jọba, iléeṣẹ́ yín ò ní jóná láìláì. Ẹ̀yin èèyàn ẹ bá ń ṣàmì àdúrà lábala àríwú ṣúkẹ́sì bá ń gbé tọ àdúrà mi. Alhaji ṣe wọ́n rí ipò gómìnà ilé tí ẹ ń dù yìí tẹ́fẹ́ dé yìí. Lágbára Ọlọ́run ọba Èdùmàrè, ìrọ̀rùn ní òbádé o, ẹ jáwé olúborí, ẹ ń wọ́n ìnì lágbára Ọlọ́run. Gbogbo àwọn tó lérò wípé kájú ẹ̀, gbogbo àwọn tó ti lérò wípé kò ní ṣeé ṣe fún yín, ojú òpadà tí gbogbo wọn káyìn ni. Bẹ́ẹ̀ ni ilé tẹ́fẹ́ tẹ̀sẹ̀ bọ̀ yìí ẹ jáwé olúborí lórí ẹ̀ bógo ti ń yẹjọ́ Ọlọ́run ọba Èdùmàrè. Ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ ń da yín lágara, jẹ́ sáré kan sínú agbami ètò ọ̀hún kẹwàá gbọ́rọ̀ wúrùnwúrùn ọ̀rọ̀ rírùn lẹ́nu alàgbà Abdulrazak Olúwafẹ́mi. Ẹ wá gbọ́ kòtòkòtò wóróworó tí ń sọ lẹ́nu. Ẹ má yí kú mbẹ́, Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà, mọ̀ ń bọ̀ náà. Máìkì yẹn dáadáa ẹ jọ̀ọ́ ẹ súnmọ́ dáadáa làwọn èrò fi gbọ́ yín. Lẹ́ẹ̀kan sí orúkọ yín sà. Abdulaziz Olúwafẹ́mi. Abdulaziz Olúwafẹ́mi. Ọmọ ìlú wo ni? Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́. Bọ̀dá náà tí Ògbómọ̀ṣọ́, Ògìdán, Ògbómọ̀ṣọ́, Túndé Ìyàndá, Ògbómọ̀ṣọ́, Sákírù, Ìjẹ̀bú sọ́rí. Ẹjọ́ sẹ́ ti owó dáadáa sóṣù mẹ́fà náà. Oṣù mẹ́ta sẹ́yìn. Báwo ló ṣe bẹ̀rẹ̀?
kí ló ṣẹlẹ̀ gangan. a máa ń jọ ń wà ṣọ́ọ̀bù ni tabajọ wà ṣọ́ọ̀bù mo máa ń gbé wọn lọlé. ẹ̀rú ọ̀kadà. bẹ́ẹ̀ ni sà. ok. tí máa di gbé wọn lọlé mo máa ń sọ fún wọn pé màá ra nǹkan fún wọn pé ká tó lọ láti ṣọ́ọ̀bù ni wọ́n fi tẹ̀lé mi tó bá ti wá tẹ̀lé mi wọ́n fi bá wọn sùn. lè fi ń bá wọn ṣe sá. fi ń bá wọn sùn. lè fi ń bá wọn sùn fine. àwọn méjì lè máa ń gbé lọlé lẹ́ẹ̀kan náà. iṣẹ́ kan náà. ṣé báwọn méjì lè máa ń gbé lọlé. bẹ́ẹ̀ ni. báwo lè ṣe wá ń ṣe pẹ̀lú kan ìkejì ńkọ́ nígbà tí ẹ bá ń ṣe pẹ̀lú kan. wọ́n máa ń tẹ̀lé mi lọlé ní weekend. ok. wọ́n bá tẹ̀lé mi lọlé ní weekend ni mo máa ń jí kan lóru. ok wọ́n máa sunlé yín ní weekend àwọn òbí wọn kọ́. wọ́n wà. kí ló dé tán lọ sunlé tí yín gbà tán lóbi. wọn náà wọn ó tẹ̀lé mi lọlé ni. gẹ́tẹ̀ àwọn òbí wọn wà láyé. bẹ́ẹ̀ ni sà. kí ló dé tán wá sunlé tí yín tán wá ń tẹ̀lé yín lọlé wọ́n mọ̀ pé ẹ̀ níyàwó ńlé ọmọ kéékèèké dẹ̀ làwọn méjèèjì kò dẹ̀ ṣiṣẹ́ táwọn òbí wọn ń ṣe kí ló táwọn òbí wọn ní kí ọmọ tàwọn máa tẹ̀lé yín lọlé lọ sunlé yín ṣé ibi gbogbo níyàwó àtọkọ tó bí wọn ń sùn. ìyá rẹ̀ ni pé àwọn ọkùnrin ló máa ń tẹ̀lé mi lọlé tẹ́lẹ̀. ok. kúrò di pé àwọn obìnrin yẹn náà padà ń tẹ̀lé mi lọlé. ìgbà tẹ wá gbóbìnrin lọlé ẹ̀ gbá àwọn ọkùnrin pẹ̀lú wọn. màjọ ń lọ náà ni. ok pẹ̀lú gbogbo wọn ṣe wá máa ń wà yẹn ọbọ̀ rẹ̀ ṣe wá máa ń ṣe. tí wọ́n bá ti sùn lóru mo máa ń jí. ìtẹ́ ẹ bá nídìí inú wọn ẹ jí ẹ gbé kúrò níbi táwọn yòókù wà ẹ gbé wọ bí tẹ́yìn wà lọ àwọn yòókù ní ó dẹ̀ sùn nínú ilé. bẹ́ẹ̀ ni. sáwọn ọmọ yẹn ò ké ni ẹ máa sọ̀rọ̀ ni. ok. wọn ò kí ń ké ọmọ ọdún mélòó ni wọ́n. 7 years. ọmọ 7 years. kò sí ọmọ obìnrin nínú àwọn ọmọ yín. ó wà ńbẹ̀. tíyàwó yín kó lọ. obìnrin ni. àwọn méjèèjì àwọn ọmọ yín ju àwọn ọmọ tá à ń sọ yìí lọ. ìkan jù wọn lọ. ẹ lè ránṣẹ́ sí ọmọ yín pé kí ìyàwó yín bá yín gbé wá tẹ́ bá fẹ́ kó ọmọ kékeré wà pẹ̀lú yín àbí kẹ́ parí ìjà tó wà láàrin ẹ̀yin àti ìyàwó yín kẹ́ ẹ lè mọ rí ìyàwó yín bá lájọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ kékeré wọn kì í ké. kékeré. ọdún kẹlò ní ìtẹ́ ti wà pẹ̀lú wọn. bí oṣù kẹrin ní báyìí. tẹ́ ti ń bá wọn ṣe kínní. bí oṣù kẹta bọ̀ oṣù kẹrin ni mo dé àyíká wọn ni mo ní ṣọ́ọ̀bù ní ẹgbẹ́ ṣọ́ọ̀bù wọn. bẹ́ẹ̀ni. báwo làwọn pẹ́rẹ́ǹtì wọn ṣe trust yín bẹ́ẹ̀ yẹn tẹ̀sẹ̀ débẹ̀ lóṣù kẹrin sẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe ń láyé yín bọ̀ I don't understand. ẹ̀mí ló lẹ ti dì pẹ̀lú ọmọ kọ̀ọ̀kan náà méjèèjì. àbúrò bọ́ bí ẹ̀ẹ̀mẹ́ta ni àbúrò. àbúrò ìyẹn ọmọ ọdún mélòó ọmọ ọdún méje ẹ̀gbọ́n kọ́ bí ẹ̀ẹ̀mélòó. ó máa tó báyà 8 or 10. tẹ̀gbọ́n ọmọ ọdún mẹ́sàn-án àbí ọmọ ọdún méjìlá ìyẹn máa lọ bí 12 times. ẹ̀bọ́n ọmọ ọdún méje sùn lẹ́ẹ̀mélòó náà pè yẹn ẹ̀mẹ́ta ẹ̀bọ́n ọmọ ọdún méjìlá yẹn sùn bóyá bí ẹ̀mẹ́jọ abẹ́ ẹ̀mẹ́jìlá náà. ọlọ́run wọlé àdédé àkókò yìí wọlé àwọn tó fún lọ́mọ tí ọmọ iye ọmọ bá wa fáwọn tí ọmọ iye ọmọ náà lọ́mọ ọlọ́run. àwọn kan wà wọ́n ń sunkún ọmọ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run tó bá fún wọn lọ́mọ wọn à ní fọmọ wọn tàfàlà wọn à ní bọjọ́ ọ̀la ọmọ wọn jẹ́ wọ́n mọ pampa ọmọ wọn wọ́n mójútó wọn wọ́n láwọn tó fún tí ọmọ yìí rẹ̀ báwa fáwọn tó ń sunkún ẹ̀ tí wọ́n sunkún bá ṣe ń gbọ́rọ̀ yìí nítorí àìrí kankan bí wọ́n wá yìí májì pé àwọn kan bí wọ́n dẹ̀ sa àwọn ọmọ wọn báṣubàṣu kábíyèsí olódùmarè. ohun tó ló ṣe Kókórò Alátẹ àfàìmọ̀ kọ̀ọ̀kan. ẹ pa kámẹ́rà tó wà níbi àga yìí mi ìfẹ́ rójú àwọn òbí yẹn bọ̀ mo fẹ́ kán wá sọ̀rọ̀ nítorí àwọn ọmọ wọn ni mi ìfẹ́ rójú wọn tí mo bá ti rójú wọn àwọn èèyàn ó ti mọ àwọn ọmọ tí mò ń sọ
mi dẹ̀ fẹ́ káwọn èèyàn mọ àwọn ọmọ yẹn ẹ jẹ́ kí any of them tó bá ṣe tán láti sọ̀rọ̀ kán máa bọ̀ báyìí ẹ má dárúkọ yín o ẹ kalẹ́ mà ẹ sọ̀rọ̀ sókè ni ẹ kalẹ́ yes ma ẹ bá mi sọ̀rọ̀ báwo ló ṣe jẹ́ tí ọkùnrin yìí tó dádúgbò yín láàrin oṣù mẹ́rin tó fi di pọ́ mọ́ yín lọ sùn ọ̀dọ̀ máa yìí. ẹ pẹ́ fún wa sà. mi. ìgbà tí wọ́n dé ọ̀dọ̀ wa nítorí mo mọ ìyàwó wọn tẹ́lẹ̀ àti ọmọ torí skul tó wà lẹ́gbẹ̀ẹ́ lé wa ni ọmọ yẹn lọ bọ̀ ìwà mọ ọkọ gangan bọ̀ ìyàwó àti ọmọ yẹn mo ìgbà tó ń tó dé ọ̀dọ̀ wa yẹn mo tó mọ ìyàwó ẹ̀ mo mọ̀ pé òun ni ọkọ ọmọ yìí bọ̀ bí ó ṣe ṣẹlẹ̀ ń pé wọ́n wá gba ṣọ́ọ̀bù ní ọ̀dọ̀ wa ṣọ́ọ̀bù mi lélẹ́yìí ṣọ́ọ̀bù wọn lélẹ́yìí ṣọ́ọ̀bù wa ó súnmọ́ra wọn ṣá wípé ó wá pẹ́ sí àwọn bí ó ṣe wá ọmọ ẹ̀ wá lo olùdé ọmọ méjì ló bí obìnrin méjì wọ́n ṣe wá lo olùdé lọ́dọ̀ wọn ní ilé bàbá wọn ni o ó wá díjọ́ náà bá ní à torí ọjọ́ máa ṣeré papọ̀ wọn àtọmọ bá ní kọ́ wọn kó wọn lọ sí ilé mo ní à ilé báwo mo ní òun mo lọ sílé wọn wá ní à pé kí ni sọ́n fẹ́ pa wọ́n jẹ ni sọ́n fẹ́ ṣe kìí ṣe pé wọ́n mú wọn jọ máa lọ ilé torí òun fẹ́ lọ wo bọ́ọ̀lù ni pé kó fi lè dúró ti àwọn ọmọ òun nulẹ̀ àti ọmọ ọ̀rẹ́ mi ọkùnrin àti ọmọ mi méjì wọ́n ṣàjọ lọ bọ̀yí àgbánú wọn mi fẹ́ kó tẹ̀lé wọn jọ́nà mo ní òun ò lọ́ọ̀tẹ̀ ni pé tí bá fẹ́ kó àwọn tó kù lọ ni pé kán kó wọn lọ wọ́n ṣà kó wọn lọ níjọ́nà wọ́n lọ sùn ọ̀dọ̀ wọn ìgbà tó wá di ọjọ́ kejì wọ́n wá ní níjọ́ sátọ̀dẹ̀ ni wọ́n wá jọ sunday láàárọ̀ èmi náà mo dé ṣọ́ọ̀bù mo tí ó sábà ń gbu ráìsì tó ń dáná ní ìjọ náà ni mo fi dé mo ní à mo sì kí má jọmọ ní ẹ máa kú tọ́jú ọmọ yìí mo ní ẹ máa kú tọ́jú ọmọ yìí sáà nìkan ó wá ń lọ bí ọ̀sẹ̀ kẹta síra wọn ó rẹ àǹtí mi kan lákẹ́lẹ́ mo wá lọ sí ọ̀dọ̀ wọn bíi around 6. ọmọ ọdún wo ni. Kútọ́nù ni sà. Kútọ́nù ni ẹ dìde. ọkọ yín ni mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yin àtọkọ yín ọ̀jọ́ gbé. àjọ gbé. ẹ jọ gbé. bẹ́ẹ̀ni. ẹ ti kọ́ra yín. a ti kọ́ra wa. ọ̀dọ̀ yín náà wà lọ́mọ wà. bẹ́ẹ̀ni. wow wow wow. ọmọ ìlú wo lọkọ yín. Kútọ́nù Yorùbá ni. Yorùbá ni ìlú wo ni. ọmọ Ìbàdàn. ọmọ Ìbàdàn lọkọ yín. báwo ló ṣe máa ń tọ́jú àwọn ọmọ yẹn sí. kì í tọ́jú wọn òun ló fàjà. kò ń tọ́jú wọn. bẹ́ẹ̀ni sà. ẹ ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ti pé ọdún mélòó. ó ti ń lọ bí ọdún méjì nísìn. ó ti tọ́ ọdún méjì tẹ́ ti lọ lọ́tọ̀ọ̀tọ̀. ṣé wọ́n máa ń wo àwọn ọmọ. kì wá wò ń bọ̀ ṣọ́ọ̀bù mi kò jìnnà sí ilé ọ̀dọ̀ wọn. kò wá wò wọ́n. kì wá wò ń bọ̀ àwọn ọmọ yẹn gbà tẹ́lẹ̀ náà gbà tọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ mi fẹ́ kàn ọmọ lọ sí ọ̀dọ̀ wọn níbi ibẹ̀ yẹn torí ẹni tó ṣe àwọn méjì ni ó fẹ́ ó wá lé wa jáde ó wá gbé ìyọ̀sùn kan wọlé ìyọ̀sùn yẹn wọn àti ẹ̀nà jọ ń gbé bọ̀ mo á torí ìyọ̀sùn mo ní àwọn ọmọ mi ò gbọ́dọ̀ dé ilé ibẹ̀ yẹn tó ilé ìwò jìnnà sí ṣọ́ọ̀bù àṣàbà wọn wọ́n wá ní òun ní àti tẹ́lẹ̀ náà ìgbà tó ṣe nǹkan kan lórí ọmọ yẹn tó ọmọ àti jẹ wàhálà ni bí ọmọ ṣe ń lọ skul èmi ni ìgbà tí mo ní pé ó ti sùn ọmọ yẹn ní à bí mo ṣe ń dalẹ̀ yẹn gan mo ń fún ní ayé jẹ ni mo wá lọ sí woman rights níbi woman rights ní àjọsọ wọ́n sì pé òun náà wá wọ́n wá àjọsọ ẹ̀ láàyè ara wọn wọ́n wá ní ṣé wọ́n fẹ́ kí ìjà parí ó sà ní láláì wọ́n fẹ́ kí ìjà parí ní pé bóun náà ṣe máa ṣe ìyàwó mẹ́ta bí wọ́n ti fẹ́ nìkan sínú ilé bóun náà ṣe máa ṣe agbára wọn ò ká èmi gan mo sì ní pé mi ń bá tọmọ wá mi ń bá tọkọ wá pé nǹkan tó pa papọ̀ láàyè mi àti ẹ̀ kó mójútó wọn mọ́ madam wọ́n jọ sọ̀rọ̀ sí mi. madam ó yẹ kẹ́ ẹ lẹ́wọ̀n kọ́kọ́ yín náà lẹ́wọ̀n ìmọ̀ bóyá àwọn ìjọba wa ti ṣe irú òfin báyìí tí ò bá sí ẹ̀yin méjèèjì ẹ jẹ̀bi ju ọkùnrin lọ àti ẹ̀yin àtọkọ yín ẹ̀yin gángan lọ́ba yé àwọn ọmọ ìjẹ́ ẹlòmíràn kì í mọ implication aftermath effect rape kò ṣe àwọn ọmọ yẹn ò tí ì mọ nǹkan kan sí i àánú
àánú Ọlọ́run ló lè jẹ́ kọ́kọ́ tó bá fẹ́ wọn ó gbádùn wọn láyé. Àánú Ọlọ́run ni. Ẹlòmíì bẹ́ẹ̀ ni wọ́n tó yẹ pé ó lè mọ́ gbádùn ìbálòpọ̀ ọmọ tí ó fi kúrò láyé. Ó lè kó sórí ẹlòmíì. Ó lè kó ìlà ọkùnrin tó bá ti rọ́kùnrin. Effect tó wà fún abuse ó le gan o. Mo ti sọ àwọn èyí tí mo rí ń bí dáadáa. Ẹ jẹ̀bi púpọ̀. Ẹ rí pé mo ní abájọ nígbà tí mo gbọ́ pé ẹ̀ ṣe Yorùbá ẹ̀ ṣe Nàìjíríà ọmọ Kútọ̀nù tún ní bí ọmọ Yorùbá kan ẹni tí ẹni kọ́ ọmọ yín lọ sún ọ̀dọ̀ ẹ̀ sọ́mọ tiẹ̀ wà lọ́dọ̀ ẹ̀. Àwọn ẹgbẹ́ wọn wo ló wà lọ́dọ̀ rẹ̀ tí wọ́n àwọn ọmọ yín fẹ́ lọ mọ́ bá ṣeré tó fi ní ká ọmọ yín máa bọ̀. Kò ní rísì kankan, kò ní kankan, kò ní point kankan láti convince tẹ́ fi gbà pé kọ́ ọmọ yín lọ bẹ̀. Tí wọ́n sì pé àwùjọ tó dáa la wà nínú káwọn ọmọ yín mọ̀ sí lọ́dọ̀ yín gan mọ́ ṣáájú àkókò yìí tàbí kí wọ́n wà lọ́dọ̀ yín kí wọ́n sì mọ̀ kó sì jẹ́ pé ẹ̀kàn jẹ́ ìyá wọn wọ́n kàn wà lábẹ́ yín ni ìjọba ọmọ mójútó wọn lábẹ́ yín tàbí kán gbà pátápátá. ọ̀wọ́ ètò wa ṣẹlẹ̀ yìí àtẹ̀yìn àti bàbá wọn àtẹlẹ́yìn gbogbo yín wọ́n máa kó yín wọ̀ bí wọ́n ṣe máa kó adìẹ wọ̀ lálẹ́ tí wọ́n máa sí wọn lẹ̀ láàárọ̀ nínú ìbímọ lọ́njọ́ ní ibẹ̀ ni wọ́n kọ́kọ́ kó yín sí wọ́n wá gbá àwọn ọmọ ìlọ́wọ́ yín ẹ̀wà ní rí wọn mọ́. ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ṣe tó ń tẹ́ ẹ ṣe yìí wọ́n ti ní depression nígbà wọ́n gbọ́ ọmọ wọn lọ́wọ́ wọn láwọn ìlú kan tí wọ́n ti lófin tí wọ́n sì ń tẹ̀lé ní tí ò tiẹ̀ tó báyìí rárá. This is the height of it. ọmọ méjì tó jáde nínú yín abẹ́ ìkọlẹ̀ bọ́ọ̀ méjèèjì ọkùnrin kan wá ń pín wọn bá lò pọ̀ ọba ọmọ yín ọmọ ọdún 12 lò lẹ́ẹ̀mejìlá ìwọ̀n tó lè sọ fún wa nìyẹn ó lè mọ̀ràn títí ó ti sọ di routine ó ti mọ lára ó ti sọ ọmọ yín kò bọ́dà láti níyàwó mọ́ ó ti sọ di routine. ọmọ yín ọmọ ọdún 7 ọbọ olóró ń bá a lò pọ̀ lẹ́ẹ̀mẹ́ta àbẹ́ẹ̀ mẹ́rin kò rántí mọ́ ibi tí a bá tẹ ọ tí ẹ̀yin ẹ̀dàkùn madam nígbà táwọn ọmọ ẹbí mọ ní ìbẹ̀rẹ̀ méjì yìí mẹ́ta náà lẹ́bí ìkẹta máa ń sùn pẹ̀lú yín àbí ọkùnrin nìkẹta wọ́n jọ máa ń sùn bẹ̀ náà ni ibi ìlú ṣe wá ń sun nígbà tí ọ̀ṣọ́ ọmọ rẹ kẹ́kẹ́ pẹ̀lú rẹ ó rẹ̀ ń dá sùn sóò tí lọ́kọ mi ni ṣé báwọn ọmọ yìí náà lọ́mọ fi sọkọ àwọn náà lásán òbúra rẹ bóun lọkàn rẹ ṣe balẹ̀ tó ti sùn bóun ló ń ṣe kojú rẹ bóun ló ṣe jíire bóun ló ṣe lálàá burúkú bóun ló ṣe tójú oorun bójú kú bóun ló ṣe ti ojú oorun wọnú àìsàn bóun ni wọn ò ṣe máa gbé ọ lápá lẹ́sẹ̀ ìjọ́ kejì wọn mọ̀ pé o ti kú ọmọ 3 ló bí ìkẹ́kọ̀ọ́ òṣùnú ilé pẹ̀lú rẹ wọ́n lọ sùn pẹ̀lú ọkùnrin ṣé pé ọkàn mọ́ẹ́ni kì í sí pé ọmọ ìdílé ẹ̀ kankan àti ẹ̀kọ́ àwọn ọmọ lọ ọmọ rí mọ́ ìyàwó rẹ̀ tó lọ́ọ̀mọ̀ rí wọn wá pé ìyàwó rẹ̀ ní ọmọ ilé wọn òun náà kàn fẹ́ nù ìbá yìí tó ti kọ́ ọmọ tó ń kúrò lọ́dọ̀ rẹ̀ ọwọ́ àdìjẹ́ nìjọba ọwọ́ àmọ́ ọmọ kí ó sì bí ju 3 náà lọ ọ̀fọ̀ ọmọ 3 sì lékọ̀. àwọn tó tó mọ̀ rẹ̀ òsùn ọ̀dọ̀ rẹ̀ tó sọ̀dọ̀ rẹ̀ ò jíire tó bá ṣe pé ritualist ni tó gbégbá lé wọn lórí ńkọ́ tó kún mẹ́tẹ̀ẹ̀ta tó dé tó sì ní mọ́tò lọ ó pa wọ́n sáyé ní báyìí tó bá tún wá pa wọ́n sọ̀rọ̀ ńkọ́ kí ni wọ́n pè lábíamọ kì í ṣẹni tó lóyún tó ru orí fóṣù 9 tó sọ ni wọ́n pè lábíamọ ẹni tó bí ọmọ yẹn tó wá ń tọ́jú ẹ̀ tó ń fún un ní tó yẹ ọmọ lásìkò etí ọ̀yẹ́ kọ́ ọmọ ọgbà tó máa ń béèrè tó ń deprive ẹ̀ tí ò fún tó sì ń sọ ọmọ tí ọ̀jẹ̀ kọ́ ọmọ ó jì sọ́fìn ọ̀jẹ̀bi púpọ̀ ọmọ 3 yóò wá lọ gbé wọn yóò tẹ wọn lẹ̀ yóò ṣe wọn báṣubàṣu yóò tún dá wọn padà sí àmọ́ bóyá ń ṣe méjì gan lójúmọ́ báyìí bóyá ń sa ọmọ méjèèjì gan lójúmọ́ tí ó gbé kan tí ó ṣe tán tí ó tẹ̀lé tí ó tún gbé kejì. No. ẹ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run
tẹ́ ẹ bá dé láti ibi tẹ́ ẹ lọ ẹ dẹ̀ tún tọrọ àforíjì lọ́wọ́ ẹlẹ́dàá àwọn ọmọ yẹn ẹ lọ ibì kan ẹ dọ̀dọ̀ ọlọ́pàá o. That is total negligence of responsibility. Total negligence of responsibility. Ìmọ̀ bóyá ntí ẹ̀ mọ̀ bó yóò fi wà sá ní ọmọ àwọn bóyá rò fi yẹn wà ẹni ọba ti bímọ tí ọba ti lè tọkọ máa lé wọn àbí tí ọba ti bímọ tí ọba ti lè tọ kéèyàn kó bí n tó lè tọ náà àwọn ọmọ tí wọ́n wà prone to anything ọmọ ọdún mẹ́jọ àwọn ọmọ ọdún méje wọ́n ló ti fẹ́ protect rẹ̀ wọ́n ló ti fẹ́ defend rẹ̀. ẹ ṣe dáadáa bóyá ọkọ yín ni tí wọ́n fẹ́ sọ tí wọ́n fi rò pé kò yẹ káwọn ojú làǹbà lábẹ́ òfin ẹ dìde ẹ jẹ́ wọn bọ́ fún wa jókòó. mi ò sọ ojú yín nítorí mi fẹ́ kí àwọn èèyàn dá àwọn ọmọ yẹn mọ̀ mi sọ ojú yín. ẹ̀sùn máìkì abẹ́yìn àti ìyá ọmọ ẹ̀yẹ àtàwọn ìyá ọmọ ẹ̀ ń fẹ́ra yín. ara ọ̀pọ̀ òtún lónìí parọ́ fún mi. ọmọ ẹni tó ń fẹ́. bẹ́ẹ̀ni. ẹ tí ìyá ọmọ ìfẹ́. ṣé ọkọ wọn tí wọn mọ. ọmọkùnrin mi mọ́. ṣé kìí ṣe pígbà tí ọba kó ọmọ wádọ̀ rẹ̀ wò bóyá náà lọ sun ìta ní pẹ̀lú ọkùnrin mi. èmi ọmọ yìí. ẹ mọ̀ bọ̀ sà ẹ mọ̀ bọ̀ wàdà gbé kámẹ́rà kó lójú máa yìí ẹ ti kó mbẹ ok ẹ ló máìkì mà ṣé tí ẹ bá kó ọmọ fún ọkùnrin ẹ lọ ọ̀dọ̀ ọkùnrin míì ni ẹ gbẹ́nu sí máìkì mà. ilé ni mo lọ sùn. ẹ lọ ọ̀dọ̀ ọkùnrin míì. bẹ́ẹ̀ni. ẹ ṣàgbàlagbà ọmọ kékeré mi yìí ẹ lè ní ọkùnrin míì fẹ́fẹ́. mi lọ ta inú ilé náà ni mo lọ sùn. inú ilé lẹ́ lọ sùn kí ẹ ṣe pé ẹ ní kankan tó sílẹ̀ ọ̀fẹ́ lọ sí. ok ẹ máa lọ ẹ gbọ́n bẹ́ẹ̀ ẹ kálẹ́ sà. ṣé mo lè mọ̀ dí tó fi òfin nínú yín fún bẹ́ẹ̀ ṣe ṣayé àwọn ọmọ yìí. ó yá ẹ má dàkọ yín o pèsè torí yín torí àwọn ọmọ yìí ni tó bá ti gbókọ yín wá ní bàbá àwọn lágbájá nù àwọn lágbájá náà ń sọ. ó yá ẹ kálẹ́ sà. lérí ọ̀rọ̀ yìí ó jẹ́ ní tí ó bá mi nínú jẹ́ tó pọ̀ nítorí pé obìnrin tí wọn bá ń bá wí tó bá sọ pé tọkùnrin báwo bí sì máa rí nìyẹn èmi àti divorce mo ní kó kọ́ ọmọ wá lóhùn kọ́ ọmọ wá ó ní kí owó oúnjẹ owó skul kankan mo ní màmá san létà ó kọ́kọ́ ní káàmà yìí kí wọ́n má kì mí mọ́ sẹ́mi kan bàbá wọn ni ó gbé mi lọ sí human rights àti bẹ́ẹ̀ mo fún ọ ní jíjẹ mímu but n tó wá fà tó fi jẹ́wájú ta mi gan ni pé torí pé ní tí mo bá fún kó má bàa ó lè mọ́tò ni wọ́n fi ní kó máa dúró níwájú ta mi kó máa ta ọjà nígbà tí ó bẹ̀rẹ̀ rìnkùnrin òun náà ni mo lè jáde. irú rìnkùnrin o. ẹ ṣe. torí òun sọ pé bí màmá wò ní ní ló jẹ́ kó wọ́n jáde pé n tó fàjà náà ó tọ́jú ọmọ. ni mo fẹ́ sínú ilé lẹ́ẹ̀kan náà wọ́n á lura wọn débi pé wọ́n á sora wọn lókun níyàlẹ́ àtìyàwó nígbà tí wọ́n nara wọn wọ́n sora wọn lókun níyàlẹ́ àtìyàwó àwọn méjèèjì mo lé jáde nígbà tí wọ́n fẹ́ pa mí. gáàpù mélòó ló wà láàrin ìgbà tẹ́ fẹ́ wọn. 5 years ah. mo rò pé ẹ fẹ́ wọn lẹ́ẹ̀kan náà. mi ò pé by the time mo kó wọn sí inú ilé tí mo kọ́. ok ṣé ìyáálé lòun àbí ìyàwó ok òun àti ìyáálé rẹ̀ wà nara wọn bàjẹ́ wọ́n tún sora wọn mọ́lẹ̀. bẹ́ẹ̀ni débi pé gbogbo ọ̀rọ̀ yìí ẹbí dá sí ti. wọn gbọ́. ìgbà tó di pé kẹ́mi mi má bọ̀ wọ́n kọ́ sá fún wọn fi 2 years. ẹ wálé. mi wálé. wọ́n sì ń gbélé lọ. nígbà wáyà mo á lọ kóòtù
mo jáwèé fún ìgbà yẹn ló wá jáde. ẹ jáwèé fún àbí mo jáwèé fún wọn. mo jáwèé fún ìyáálé lọ fúnra rẹ̀. kẹ́ tó dé. ẹ kí n tó dé. ìyàwó lè ti kúrò nílé nígbà tí ẹ lọ lọ́fọ́dún méjì yẹn. wẹ́ẹ́ bò nílé. bò nílé. ok. ìgbà tí n fi padà dé ní kóòtù òun ti lọ òun náà ti jáde gbogbo bí wọ́n ṣe ń dá mi láàmú láti gba mo ti fẹ́ wọn náà nìyẹn. bọ́tẹ́ gba ìyáálé padà ẹ̀ gbó padà. ní ìpínlẹ̀ kan bọ́tọ́ ọmọ ìyáálé ń bẹ lọ́dọ̀ mi. ok ẹ wá lọ fẹ́ lómi bí ká máa bá tiwọn lọ. bẹ́ẹ̀ni. ok kí ló tẹ̀ wá mójútó àwọn ọmọ yín. mo mójútó wọn dèdè bágbára mi sì ká mo fún wọn. mo sẹ́ndì 10,000 sí lóṣooṣù táwọn ayé bá dé wà wọ́n jẹun òun náà ló sọ pé ẹni tó wà nínú ilé kó má jẹun torí pé bóyá mo lè pa. what's the meaning of that. pípé ẹni tí mo fẹ́ sínú ilé pípé kó wá àmọ́ yẹn má wà jẹun lọ́dọ̀ mi. ok pípé torí pé o lè pa. ó lè pa àwọn ọmọ yín. ok now ta ló sanwó school wọn àbí nínú 50,000 yẹn náà wọ́n ti san. no. sẹ́yìn náà sanwó school wọn. owó school wọn ìgbà tí ipá mi ò ká school mo ní kó jẹ́ kí n kó lọ sí private school government school ó yarí but a ti yanjú ti school yẹn mo ti ní màmá fún wa ní owó tí wọn nígbà tá a ti ó máa rẹ̀ ti yẹn dé. ìwọ̀n mọ̀ nítorí àwọn ọmọ ètò. iléeṣẹ́ rédíò Agidigbo will be the complainer. a ní NGO tá a ti rẹ́gísítà láti máa gbèjà àwọn ọmọ kéékèèké. a pè ní Make a Future Alive Initiative MAFA. It's registered under Federal Government of under Federal Republic of Nigeria through Corporate Affairs Commission (CAC). Call it Make a Future Alive Initiative MAFA. lọ́dọ̀ tiwa MAFA fi ẹ̀sùn kan ọkọ bàbá àwọn ọmọ yìí wípé kò sojúṣe ẹ̀ tó. MAFA sì fi ẹ̀sùn kan ìyá àwọn ọmọ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó kọ ojúṣe ẹ̀ sílẹ̀ láti ṣe tí ò mójútó àwọn ọmọ bákan náà. MAFA fi ẹ̀sùn kan ọkùnrin tó bà ayé àwọn ọmọ yìí tó so wọ́n bó ṣe ṣe wọ́n gẹ́gẹ́ bí ẹni bí. fún di eléyìí àjọ MAFA Make a Future Alive Initiative yóò pe ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ́jọ́ láàárọ̀ ọ̀la pẹ̀lú petition wa àjọdé tọlọ́pàá a sì béèrè lọ́wọ́ iléeṣẹ́ àjọ ọlọ́pàá pé kí wọ́n gba gbogbo àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta àtọkùnrin àti obìnrin méjì yẹn kí wọ́n gbà wọ́n lọ́wọ́ yín kí wọ́n kó fún àjọ MAFA èyí tí Oriyomi Hamzat jẹ́ adarí rẹ̀ kí a kó wọn lọ nú létà tí ń tọ́jú àwọn ọmọ tí ilé ẹjọ́ bá fún wa láǹfààní bẹ́ẹ̀ tí wọ́n kó wọn fún wa ẹ ní láǹfààní láti wá wo ọmọ yín lọ́dọ̀ wa láéláé tí wọ́n fi gbọ́njú. ẹ bá fẹ́ wò wọ́n iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ẹ̀ ti lọ bẹ̀lẹ́ ti pàdé wọn tí wọ́n sì padà sọ́dọ̀ wa. àwa tún wá fẹ̀sùn kàn yín wípé a fẹ́ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú lábẹ́ ilé ẹjọ́ kí wọ́n bá wa fìyà jẹ yín ká sì kéde ìyà tí ilé ẹjọ́ bá ní wọ́n fi jẹ yín síta kíró àwọn èèyàn tó bá ń ṣe bẹ́ẹ̀ kán lè bá a dínkù láwùjọ wa kẹ́ ẹ lè jẹ́ káwọn ọmọ kéékèèké náà ráyé gbé bàbá àti yìí bá àbáyé yín jẹ́ ìyá yìí bá àbáyé yín jẹ́ báyìí ni ẹ̀yin ajáde ẹ̀yin náà àdẹ́ntí ń bímọ àdẹ́ntí níyàwó wọn ò báyé tí yín jẹ́ ẹ̀yin fẹ́ báyé àwọn ọmọ tẹ́yìn bí ẹ fẹ́ báyé wọn jẹ́ they deserve to be protected please. ẹ̀yin ò fẹ́ kí àwọn ìyàwó yín pa yín dànù ẹ lé wọn dànù àwọn ìyàwó tẹ̀wé kan pa yín dànù ìkànnì wọn sì kó ọmọ yín lọ ẹ sì wò wípé ó ṣeé ṣe kó hàn ọmọ yín lè mọ̀ ẹ̀yin gbé ẹ̀mí yín sá ṣùgbọ́n ẹ gbé ẹ̀mí àwọn ọmọ yín ẹ gbé e sá. tí ilé ẹjọ́ bá sì wò pé àwọn fẹ́ dá ọmọ padà fún yín wọ́n lè dá a padà. tí ilé ẹjọ́ bá sì wò pé ntàwa ń sọ ò dá
tí yín yẹn làwọn faramọ́ wọ́n lè ṣe bẹ́ẹ̀. tí ẹjọ́ bá wò pé àwọn lè tún yín lẹ̀kẹ́ máa lọ wọ́n lè ṣe bẹ́ẹ̀. tí mo mọ̀ ni pé àjọ MAFA kò ní pàdánù kankan. bóyá wọ́n kó ọmọ fún wa àpàdánù kankan. bóyá wọ́n kó ọmọ fún wa àpàdánù kankan. bóyá wọ́n fi yín sílẹ̀ àpàdánù kankan. bóyá wọ́n fi yín sílẹ̀ àpàdánù kankan. ṣùgbọ́n ibi tí wọ́n bá yanjú ẹ̀ sí á tún wá fún ọmọ Nàìjíríà lábọ̀ pé tọ́ Ministry of Women Affairs, Oyo State Ministry of Justice, the judiciary, this so matter nǹkan tó tẹ̀yìn ẹ̀ yọ òǹlẹ̀lẹ̀ yìí á dẹ̀ fún ọmọ Nàìjíríà lábọ̀ ló bá tán. ká tó wá lọ kí ni ẹ̀bẹ̀ tí ẹ fẹ́ bẹ̀ bóyá ẹ ti faramọ́ pé ẹ jẹ̀bi tí ẹ fẹ́ bẹ̀ ilé ẹjọ́ tí a kó yín lọ ṣáájú kẹ́ ẹ tó débẹ̀ ẹ fẹ́ rọ ìjọba pé kí wọ́n bójú àánú wò yín o ẹ ní ṣe bẹ́ẹ̀ mọ́ o kí wọ́n dín ẹ̀wọ̀n yín kù o àbí pé ẹ jàre o ẹ jẹ̀bi o ẹ la statement kọ̀ọ̀kan lẹ́nu yín ẹ jẹ́ kọ́kọ́ gbọ́ lẹ́nu bàbá àwọn ọmọ. mo gbọ́ yín sà. mo rọ ilé ẹjọ́ mo sì bẹ̀bẹ̀ wọ́n sì ju àánú wò mí. tí ẹ gbà pé ẹ jẹ̀bi lórí ìtọ́jú àwọn ọmọ yìí mo gbà. ẹ gbà ẹ dìde. ìyá àwọn ọmọ yẹn dà ìyá àwọn dà kálẹ́mà lẹ́ẹ̀kan sí kí lẹ́yìn ní láti sọ. kí ọmọ Nàìjíríà kan dá ẹjì wá torí mo finá tọ́ ọ̀gbẹ́ni yẹn ló fà á mo finá tọ́ mi mọ̀ pọ́n lè wà bẹ́yẹn fún mi kàn ṣàánú mi kàn jọ. kàn dárí jìn yín. kàn dárí jìn mi. ẹ dìde ní ṣe wẹ̀ mọ́. ẹ ní ṣe wẹ̀ mọ́ ẹ dìde. gbẹnu sí mic dáadáa kí n tiẹ̀ gbọ́n tí wọ́n sọ gan. mo ń gbọ́ yín. ẹ káalẹ́ sàn. mo bẹ̀ ilé ẹjọ́ pé kí wọ́n jọ nítorí Ọlọ́run kí wọ́n ṣíjú àánú wò mí torí wọn pé n tí mo ṣe ìsídà kí wọ́n pààyàn kí wọ́n rányàn lẹ́wọ̀n kí wọ́n jọ nítorí Ọlọ́run kí wọ́n ṣíjú àánú wò mí. ṣé ẹ gbà pé ẹ jẹ̀bi ẹ̀wọ̀n ni. bẹ́ẹ̀ ni sà. ẹ gbà. bẹ́ẹ̀ ni. ẹ sọ lẹ́nu bóyá kẹ́ ẹ sọ pé ẹ jẹ̀bi ẹ̀wọ̀n ẹ sì jẹ̀bi ikú ṣùgbọ́n kán ṣíjú àánú wò yín ẹ sọ fúnra yín. mo gbà pé mo jẹ̀bi ẹ̀wọ̀n pé mo sì jẹ̀bi ikú kán jọ nítorí Ọlọ́run kí wọ́n ṣíjú àánú wò mí. tọ́ wọ́n ní àwọn gbà pé àwọn jẹ̀bi ẹ̀wọ̀n pẹ̀lú iṣẹ́ ọwọ́ àwọn táwọn wù yìí àwọn sì gbà pé àwọn jẹ̀bi ikú ẹ̀yin tí wọ́n ń bọ̀ wá bá lọ́la ẹ̀yin ni wọ́n bẹ̀ o ẹ dákun wọ́n ní kẹ́ ẹ síjú àánú wo àwọn táwọn bá dọ́dọ̀ yín àti ìyá ọmọ àti bàbá ọmọ àtẹni tó ṣe bẹ́ẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ti sọ bẹ́ẹ̀ so tó bá jẹ́ pé àwa ní òfin àti fikinní gbálẹ̀ pé ìdájọ́ mi rèé ni àwa ti fi gbálẹ̀ ṣùgbọ́n wọ́n ti ń plead wọ́n dẹ̀ ti plead guilty ṣùgbọ́n wọ́n kọ́kọ́ gbà pé àwọn jẹ̀bi náà so àní pẹ́ nílé ẹjọ́ kò sì ní sí course láti máa wá lọ́ọ̀yà tí ó máa argue lọ títí ẹ bá wa sí fáìlì ilẹ̀ o à ń bọ̀. ẹ tún káàbọ̀ padà yẹn wá bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ rí sí abẹ́rẹ́ ìpínlẹ̀ tún skin gbàkànjìkún ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pàkàṣọ àní rí jù báyìí lọ o lórí ilé tí a mú wá fún yín lónìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́la àǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn kí wàá ní nǹkan tẹ́yìn rí sí gbogbo nǹkan tí Alhaji sọ lórí ọ̀rọ̀ yìí ibi tí wọ́n dá ẹjọ́ yẹn síbò ló ṣe lágbọ́n tọ̀tọ̀ tí ń bẹ̀rùn torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní nǹkan tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kú kọ sí ọmọ ẹlòmíì kí lóhun tó kọ sẹ́yìn ẹja darapọ̀ ní abala rẹ̀ òsì kẹ́ bá ń fi síbẹ̀ kẹ́ bá ń comment kẹ́ máa like bẹ́ẹ̀ sì kẹ́ bá ń pín fọ́nrán yìí káàkiri kó lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlóyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé
ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó, ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.